Fúnkẹ́ kíní kan kíní mo wá mú wọn lọ gbà báyìí àgbà báyìí àṣẹ̀ṣẹ̀ wá padà dé ilé alámàlà yẹn. waste the time. Torí pé mo fẹ́ ká sọ̀rọ̀. mo fẹ́ kí ẹ sọ experience yín working with Fúnkẹ́ Akíndélé torí pé recently ẹ wà nínú Ayétòrò ẹ wà nínú Jennifer ṣé mo gbà. Yes. Kí ni working relationship kí ni experience yín because Fúnkẹ́ Akíndélé she is one person that she will be regarded as the highest grossing actress in Africa with the movies like Everybody Loves Jennifer, A Tribe Called Judah grossing well over 2 billion naira. Working with that kind of person kí ni experience yín báwo lẹ ṣe lórí set yẹn báwo ni casting yẹn ṣe wáyé báwo ni working relationship yẹn ṣe jẹ́ ẹ jẹ́ káwọn ará lè mọ̀. Okay, bí casting yẹn ṣe wáyé mo lè má lè sọ again because as a writer producer tó bá ti ń kọ ó ti wò pé ẹni yìí mo fẹ́ lò it's just your own decision your personal opinion again so mo lè má lè sọ yẹn but my working with her the relationship that we build so mo lè sọ̀rọ̀ nípa yẹn mo rántí ní à ń ṣiṣẹ́ kan lọ́wọ́ lọ́yọ̀ọ́. Mo fẹ́ rántí title film yẹn ni ẹ máa rántí lẹ Owó Ìfẹ́ fíìmù yẹn ni mo fẹ́ wò bóyá mo get title yẹn ni so fíìmù yẹn là ń yà lọ́wọ́ àwọn àti Fúnṣọ́ Adéolú àwọn ló play lead iṣẹ́ yẹn lọ́dún yẹn náà so wọ́n wá fẹ́ ra àmàlà ní jọ̀lùbọ̀ ní Lálùpọ̀n a wá dúró sí tòsí irú bíi làwà ibi tí wọ́n ti ń tàmàlà nìyẹn wọ́n ní Àyànfẹ́ wọ́n ní wọ́n ń tàmàlà ní Lálùpọ̀n mú mi débẹ̀ instead of ká gbà bíi torí pé mo fẹ́ jẹ́ kájọ sọ̀rọ̀ pé Fúnkẹ́ kíní kan kíní mo wá mú wọn lọ gbà báyìí àgbà báyìí àṣẹ̀ṣẹ̀ wá padà dé ilé alámàlà yẹn. waste the time. Torí pé mo fẹ́ ká sọ̀rọ̀ so gbàtà wà lámàlà yẹn tán àwa ń lọ you know said ṣé bí ta dúró sílẹ̀ ẹ̀kan nìyẹn mo ní orí ẹ̀ ò pé mo níbi kan mo ní mo kò fẹ́ jẹ́ ká ló ní wá you are funny wá ní pé anytime tó bá ti ṣe tán lọ́dọ̀ Òjòpá Gúgù máa bọ̀ lẹ́kọ̀ọ́ wá bá mi. So ibi tí kìíní ẹ̀ ti kọ́kọ́ wà nìyẹn. So ìgbà tí Òjòpá Gúgù wá tí wọ́n wá sọ fún wa pé ká lọ ṣe IT ìgbà yẹn Táwà Ajíṣefínní òun ti wà ní ọ̀dọ̀ wọn Táwà fún mi ní nọ́mbà àti Fúnkẹ́ mo fẹ́ pẹ́ lọ́wọ́ àti Fúnkẹ́ mo fún àsìkò mo fẹ́ ṣe ọ̀yá máa bọ̀ Èkó yẹn ni mo wá dé so ẹ dẹ̀ mọ̀ ẹni tí ó bá nífẹ̀ẹ́ nǹkan iṣẹ́ tíátà mo mú bí iṣẹ́ ni nígbà yẹn because ọ̀gá tó train wa ó jẹ́ kó yé wa pé tó bá ṣe mú tíátà ló ṣe máa mú ẹ. Kò fórogún. tó bá mú báyìí tíátà máa mú ẹ báyìí ló fi jẹ́ pé tẹ́ bá wo gbogbo àwọn tó yẹ pé wọ́n pass through stage ẹ kàn máa rí bí ẹni pé wọ́n ní gbéraga discipline ni because ọmọ nǹkan tí wọ́n ìwọ tó yẹ pé o kàn wà fortunate pé Ọlọ́run kàn gbé ẹ pé o tẹ̀lé nìkan wá o dẹ̀ ṣe Ọlọ́run dẹ̀ ló ń dé àbí bóyá àwọn kankan láìkẹ́ wọ́n rẹ̀ pé wá ó gùdù ọkọ̀ fún ẹ̀rọ o kàn dẹ̀ jẹ lọ o ò lè rọ́bì ìṣirò àwọn yẹn because àwọn yẹn mọ nǹkan tó pass through training. again so ó wà lára nǹkan tó ń ṣẹlẹ̀ nísìnyí abínibí ó yàtọ̀ sí ability ẹlòmíì lè ní ẹ̀bùn tó bá ní ẹ̀bùn tó bá wà opportunity àwọn kan wà tó yẹ pé wọ́n ti fi ojú winá kínní yẹn má torí pé opportunity tó rí yẹn ó superior àwọn tí wọ́n fojú winá ẹ̀ so kínní yẹn ló jẹ́ kí èmi àtàntí Fúnkẹ́ ká close tábà tí wá dórí set kọ́lọ̀ bá mi fọ̀rún kẹ́ Osmond Gbadebo PM. iṣẹ́ wọn la kọ́kọ́ lọ lẹ́yìn iṣẹ́ yẹn tá a parí iṣẹ́ yẹn la wá ya Táíwò. Táíwò yẹn mo fọ́nì lórí set yẹn mo ṣe oríṣiríṣi advert fún iṣẹ́ yẹn tó wá jẹ́ káwọn èèyàn love mi gan. ìgbà yẹn mo rántí mọ́tò àǹtí Fúnkẹ́ gbà yẹn Primera green colour Sunny Adé náà nírú mọ́tò yẹn èmi mọ́kọ́ wa mọ́tò yẹn wọnú rà. ṣé lórí sẹ́ẹ̀tì ni àbí. orí sẹ́ẹ̀tì kan mo ti ṣetán lára mo kàn ní mo fẹ́ páàkì ẹ̀ ni mo ṣe ní kí n tẹ̀ bẹ́ẹ̀ mi tí àtẹ̀ bí mo ṣe tẹ̀ inú rà ni mo bára mi mọ́tò tí ò tí ì pẹ́ rárá tá a ṣe jẹ́ pé ìwọ bàbá yìí má jẹ́ kí n rí ẹ mọ́ kéré níwà èèyàn tó jẹ́ pé ó máa ń bínú ni so bọ̀ tó bá ti bí inú yẹn tán ẹgẹ́ fún ẹ ló máa ní ṣùgbọ́n pé wọ́n lè jẹ́ kí n bínú ó yá máa bínú tàbí tó bá jẹ́ pé
ó react sí nǹkan kan bóyá ẹnìkan ṣe nǹkan kan wá react immediately torí àtọwọ́ pé kò dé kí n react sẹ́ni yẹn ó yá má bínú jọ bí mo ṣe react sí irú èèyàn tí wọ́n tán jẹ nìyẹn so láti gbà yẹn ẹ mọ̀ pé ó sọ pé ìwájọwà ló ń jẹ́ ọ̀rọ̀ ìjọ rẹ̀ ẹni tó bá wò pé mo dẹ̀ sì lè manage ẹ o ìwé ẹ̀ dẹ̀ bá mi mu wà á develop interest nínú ẹ̀ àwọn pé okay jẹ́ kí n ṣe nǹkan báyìí fún jẹ́ kí n ṣe nǹkan báyìí fún so nǹkan tí ó ṣì relationship gbà yẹn òun náà ni mo ṣì ń jẹ́ lọ títí di ìsinyìí so nǹkan tó ṣẹlẹ̀ láàrin yẹn ni. ẹni tó bá rí yín nínú àwọn movies yẹn sí ó máa rò bóyá ẹ kàn déédéé débẹ̀ ni wọn ò ní mọ̀ pé ẹ ti jọ wà láti àwọn táìmù kan tẹ̀tí ní history. no mo rí just of recent mo rí tí Taiwo ó ń circulate ní social media ibi tí èmi àti Bukky Osadare yẹn àti Bukky yẹn lájọ wà tá à ń ta pineapple tí àǹtí Fúnkẹ́ ṣe arúgbó bàdà Fẹ́mi ló fọwọ́ ra pineapple lórí set yẹn so kọ́ lọ wo year yẹn nígbà yẹn so kọ́ wá fi compare àwọn iṣẹ́ àǹtí Fúnkẹ́ títí di sí yìí so nǹkan tó wà ń bẹ nìyẹn. Now let us talk about Funke Akindele. Funke Akindele is someone, she's an icon in the industry, being the highest grossing actress in the industry. Well, our films to be Everybody Loves Jennifer, track called Judah, grossing well over 2 billion naira. Now, kí ni working experience yín tó mọ̀ kẹ́bà lórí set yẹn ẹjọ́ ṣiṣẹ́. mo ti bá iṣẹ́ Vincent náà ó yà sinimá kan last mo wà lórí set ẹ̀ náà. Okay, kí ni ẹ relate experience yẹn pẹ̀lú àwọn ará ilé. èmi kàn rí Fúnkẹ́ bí màláíkà àbí áńgẹ́lì ni máa pè tọrọ gbé nǹkan tó fi wọ́n ẹ̀ nì pé nǹkan tó lè ṣe nì tí Fúnkẹ́ bá ṣe nǹkan míì tí ò ṣe fíìmù ó lè má great. Torí lẹ́nu ọjọ́ mẹ́ta tí mo ti lọ bá iṣẹ́ mo ti bóyá máa ń ṣe ń gbà yẹn bóyá máa ń wà ájà mo rò pé ó ti dàgbà ó jẹ́ kó ti dínkù èyí mo ti lọ bá iṣẹ́ lẹ́nu ọjọ́ mẹ́ta yìí náà the same energy náà ló yìí ń lò a ṣiṣẹ́ late di bíi tírí òru Fúnkẹ́ dẹ̀ in energy táwọn èèyàn ti sọnù ó dẹ̀ in energy tó bá dẹ̀ ti gbà àwọn èèyàn sọ nínú ó dẹ̀ tún yín wá bá wọn pé thank you ẹ ṣe àmàtó round up nísìn ẹ níbo ló ti rí energy yẹn bọ̀ ọkọ tẹ́mi kan padà rò sí ni pé nǹkan tó bá ń fún ẹ lówó energy ló ń fún ẹ o tó ti ń fún ẹ lówó yẹn energy ló ń fún ẹ òun lè mí rí bẹ́ẹ̀ nǹkan tó ń ṣe ó mọ iye tó ń fẹ́ fi rí àwọn gbọ́dọ̀ fẹ́ energy ẹ̀ sí nǹkan tẹ́mi rí bẹ́ẹ̀ ni tó ìwọ tí nǹkan ń fún ẹ lówó nǹkan tó ń fún ẹ lówó tó wá ń tà ń pa àtẹnudí kí àwọn máa wà ọ̀hún lè lọ abọ́ lọ́wọ́ ẹ̀ nǹkan tó mi rí lọ́wọ́ Fúnkẹ́ nìyẹn bó ṣe ń rí owó ló ní energy sí ó dàbí Fẹ́mi Adébáyọ̀ náà ni dáfẹ́mi mi ìmọ̀ tó náà ti rí energy. with that achievement wọ́n tún ṣì ń lájú owó tó ti rí energy yẹn kọ́ pọ̀ sí gbogbo àwọn olóògbé ó dà pé owó yẹn kọ́kọ́ ló ń fún wọn lẹ́nájì kọ́lọ̀ ń fáwọn náà lówó tó máa fún wa lẹ́nájì. but nǹkan tẹ́mi ń tọ́ láti tẹ́mi rí nínú the whole situation ni pé passion táwọn people yìí ní passion jura wọn lọ ẹlòmíì lè ní passion fún iṣẹ́ tá à ń ṣe yìí tó bá ti di pé iṣẹ́ yẹn tí ò kẹ̀ ní level kan ó bá sá lọ. wọ́n lọ máa ń ṣe story bàbá máa ń wà ń bẹ̀ tó bá ti wá ń ṣe cast tó bá ti mú bá a ká pé yóò bá a ká lè léyìí o yóò gidi kan àkọ́ pé wọ́n á fún mi support ẹ̀ tó bá ti mú bá a ká wọ́n á ní kémi ṣe ọmọlẹ́yìn ẹ̀ bá a ṣe ọmọlẹ́yìn ẹ̀ bá a ká bá ti jóun tó bá ti wà bá a ká bá ti jóun báyìí nǹkan tí mo sẹ́kùn ló ẹ̀kọ́ ìjì mi nìyẹn tó bá ti jóun wọ́n á ká bá a ká òun sinmi bábábábábábá èmi náà ti ń ro pé kí lèmi náà máa sọ tó máa gba yìí báyìí láì ti sọ gbogbo ọ̀rọ̀ tán èmi náà gbọ́dọ̀ sọ nǹkan gbogbo yìí sọ̀rọ̀ yẹn èmi ò gbọ́ nǹkan kan mọ́ nǹkan tèmi náà fẹ́ sọ ńlá mo ò rẹ́dà àti sọ púpọ̀ bíi tiẹ̀ mo fẹ́ sọ ńlá bíi mẹ́ta tó máa kì ọmọ àárọ̀ ní sọ àwọn tó wo ní sọ ká ìwé lélẹ̀ yà ń dùn ọmọ ọ̀gá àwọn eré lélẹ̀ náà tó tẹ̀lé o plan mi nìyẹn báyìí jẹ́ kó tẹ̀ sọ̀rọ̀ tán báyìí èmi náà kọ́ ju gbà àkọ́ rí pé ọ̀rẹ́ mi lẹ́yìn kámẹ́rà kí àwọn eré lélẹ̀ náà bóyá yẹn kọ́ èjì mi nìyẹn tàfi ń sùn. nígbà tó yẹ di pé tó máa ràn ọ́ pé àdá pé èyí náà ní lọ́wọ́ mo sọ ní mouth repeat tọmọṣọmọ ghetto akọ́ṣe fíìmù kan Fúnkẹ́ àti Jennifer
tó ní èmi mo jẹ pépà báyìí nínú exam hall tí lẹ́ṣọ̀ àmúmi lọ́rùn dání. wàá pọ̀ sí ẹ. àtìgbà yẹn ló ti pé ìjọba gẹ́tò bẹ̀rẹ̀ nìkan wà mí wá nìyẹn àtàfẹ́ ṣe wọ́n. báyìí máa débẹ̀ abẹ́lẹ̀ àáyé bó báyìí máa ń ṣe rìhásà ẹ̀mọ́ pé gbà yẹn ìwọ náà mọ̀ bí báyìí sọ́dọ̀ lótú yìí ń sìn kò jẹ́ ká máa tó ẹ̀ sí ẹ̀kẹ́ nǹkan tí mo sọ nǹkan tá a jọ mọ̀ ní. sọ rìhásà ọmọ ń dẹ́rù bà wá àṣìyẹ ó lè jẹ́ ó lè jábẹ́ láàrin ló di ẹ̀tì kò ṣe ọmọ ìtùkọ fún ẹ àbí kò ṣépè fún ẹ. ìbẹ̀rù náà kó sí wa láyà bóyá dídá ènìyàn wọn ní abẹ́lẹ̀ ayé ló máa di ẹ̀tì fíìmù yìí o tábìlì àìtọ́ ló máa ń dúkò. ó máa yọ bàtà báyìí. God so good. ọkọ ni ká tó ṣe yá ká ṣe sí àwọn táwọn àṣẹ kọ̀kọ́ èmi báàkà làgàtà wọ́n ká mẹ́ta nìyẹn bó ká ṣe sí àwọn. kámẹ́rà rìhásà. kámẹ́rà rìhásà. báyìí jẹ́ yẹn báàkà kọ̀ bẹ̀rẹ̀ nípa pàpàpàpà làgàtà náà ó sọ wọn ọba tiẹ̀ ó bá pè mí bébí náà yóò pé ńlá ni máa sọ bóyá lọ sọ ọ́n lákan yẹn mi kò gbọ́ ayé ẹ̀fẹ̀ bá àti ṣá ṣọlẹ̀ ìbùkún lè léyìí sọ́ni màmá ní mi. mo ní mi. ta ló sọ̀rọ̀ yẹn. abẹ́lẹ̀ ayé máa bá ìpè ló ṣe fún mi. aláyé mo kàn ní kí n sọ yẹn ni mo ní mi. ẹ sọ jẹ́gbọ́. mo kàn tó sáré sọ yẹn ni eléyìí ni kò lọ má lọ lẹ́yìn ibùkún tó kọ́ sọ́ra ọkọ. bọ́lọ̀ bí ọmọ kẹ́tọ̀ yìí jáde bọ́lọ̀ ṣe bàlùbáyà kà sí ẹ̀rígà jẹjẹrẹ ọmọ èkó yẹn náà sí ẹ̀rígà lásìmọ̀ òde bá dàn síbi òde kíní kan yá bá ti bá kọjá nǹkan yà lásìmọ̀ òde bá dàn kíní à. pé di ọmọ ẹ̀yà tù bá ká yìí náà ni. kí ló tún dé báyìí. ọlọ́run ni ọ̀rẹ́ kẹ́gbẹ́ ọkọ̀ náà ló wà ọ̀rẹ́ kẹ́gbẹ́ àtàfẹ́ yà tù yẹn bá ká ló ń tọ́pù gbà yẹn. bẹ́ẹ̀ni. ó wà kò lè pin rẹ̀ sí méjì táìmù tó fẹ́ ya tú lọ ń ya fétíà náà ń ya ọ̀gáǹgà. ọ̀nà mi ọ̀gáǹgà. yes. Fúnkẹ́ náà ti rò ọmọ gẹ́tò tù máa ká ṣe wò pé ó kàn jẹ́ sọ́dọ̀ fétíà ni. ṣé mi ti rìn rẹ̀ níbí lọ. ìwọ tó ti gbà ṣẹ́ẹ̀tì. nígbà tí mo ti ní. tó ti ń lé ṣẹ́ẹ̀tì mú. àdúgbò ẹ̀ mọ́ ifeanyi mi kàn ríǹgì ni Sunny Ali ẹ̀ ló ọ̀gá wa kí ló ṣẹlẹ̀ ọmọ àlẹ́ iṣẹ́ ti Fúnkẹ́ òkìní ọ̀gá ẹ pé fóònù mi direct èmi náà ti dáktọ̀ sáà lọ ṣe nìyẹn nígbà tó máa dẹ̀ débẹ̀ bá òrí bá ká lò wọ́n ti lo ìkan náà ọ̀gá wa Radical wọ́n fi Radical lead wọ́n ní kémi ṣe igbákejì ó lè di opportunity yìí máa jáde tán bí ìbáṣẹ́ ẹ wọ Radical ẹ ti ẹ sọ̀rọ̀ ká gbọ́ yín o bẹ́ẹ̀ni jẹ́ bẹ̀ẹ̀ kan ti gbé kan bẹ̀rẹ̀ sí ní ṣe eléyìí yóò gbọ́dọ̀ bọ́ o opportunity. ìgbà mi ò fi ní bá a ká òun ni mo rí bíi àwòkọ́ṣe inspiration. gbogbo wa la mọ̀ pé Fúnkẹ́ Akíndélé she is the highest grossing actress the highest grossing filmmaker in the whole of Africa across Nigeria. Because when you check out the likes of A Tribe Called Judah, Everybody Loves Jennifer, those movies has grossed well over 2-point-something billion naira at the box office. Yeah. That kind of person, that kind of filmmaker with that kind of caliber, how did she come to you to give you that Wazo character? Báwo ni story yẹn ṣe jẹ́? Kí ni back end story yẹn gangan? Mo fẹ́ kẹ́ sọ back end story tí èèyàn kankan ò gbọ́ rí nípa bí Wazo character yẹn ṣe jẹ́ bí Fúnkẹ́ Akíndélé. How did it happen? Ṣẹ́rí mo ti sọ wípé mi ní sọ kankan mọ́ nípa ọ̀rọ̀ Fúnkẹ́ Akíndélé. Ṣẹ́rí ìdí tí mo fi sọ bẹ́ẹ̀ ni wípé gbogbo ìgbà tí mo bá make any statement ó fa Fúnkẹ́ Akíndélé àwọn èèyàn máa ń mú ọ̀tá mi wọ́n máa ń mú mi bí ọ̀tá. How? Fine. Ṣẹ́rí interview tí mo ṣe gbẹ̀yìn gbogbo ohun tí Fúnkẹ́ ṣe fún mi ni mo sọ. Nínú àwọn colleagues mi báyìí bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ yìí àwọn mẹ́ta kan wà tí wọ́n bá mi sọ̀rọ̀ mọ́ báyìí. Àwọn wo nìyẹn? Lórí ọ̀rọ̀ Fúnkẹ́ tí wọ́n bá mi sọ̀rọ̀ mọ́ mo sì ń bọ̀ ńbẹ̀ máa débẹ̀. Ṣẹ́rí èèyàn kan lórí àgbà òṣèré kan lórí kìíní yẹn lórí íńtánẹ́ẹ̀tì ó wá screen munch yẹn ó wá send ẹ̀ sí kejì ìkejì wá pe ìyàwó lé mi ó pe ìyàwó mi pé can you see that kíníkan wo nǹkan tọ́kọ ẹ̀ ń ṣe wo bó ṣe praise Fúnkẹ́ Akíndélé wo bó ṣe ń ṣe gbá wo bó ṣe ń ṣàwo yẹn wá ní mà
tí Fúnkẹ́ ṣe fún ló ń sọ ó ní no kíní kan yẹn ni ok ẹ má bínú mà mo sì ń bọ̀ nbẹ̀ o bí mo ṣe ń sọ̀rọ̀ yìí mi ò bá àwọn tí mò ń sọ yìí wọn ò bá mi sọ̀rọ̀ mọ́ ń sìn lórí ọ̀rọ̀ Fúnkẹ́ Akíndélé báyìí. àwọn wo ni. ok fine níjọ́ tí ọ̀rọ̀ yẹn ṣẹlẹ̀ mo wà ń bàdàn ní location bí mo ṣe wọnú room báyìí mo fẹ́ lọ wẹ̀ fóònù mi rìn mo wá gbé so bí fóònù mi ṣe rìn ìyàwó mi wá pè mí pé ẹni báyìí pé òun sìn mo ní kí ló ṣẹlẹ̀ ó ní báyìí mo ní kí ló ṣẹlẹ̀ kankan so èmi wá pe ẹni yẹn mo wá pé ok ẹ jẹ́ ṣe báyìí ó ní Folúkẹ́ Dáramọ́lá pé òun ok kí ló ṣẹlẹ̀ ó ní báyìí mo wá pè èmi pè padà kò gbé kọ́ mi mọ́. Folúkẹ́ Dáramọ́lá ò gbé kọ́. mo tún pè kò gbé kọ́ mi mọ́ mo pe Folúkẹ́ kò gbé kọ́ mi kí ló ń ṣẹlẹ̀ ṣé lórí pé báyìí so ìgbà tí ó máa dípa sọ̀rọ̀ kíní kan akayu praise akayu ṣe kíní kan akayu ṣe gbá so alẹ́jọ́ yẹn ni mo tún wá njọ́ yẹn gangan mo wá post ní fídíò yẹn gangan mo wá back up pẹ̀lú picture Fúnkẹ́ Akíndélé pẹ̀lú àwọn wordies kan pé n tó ń ṣẹlẹ̀ nídìí iṣẹ́ fíìmù wa ni wípé wọ́n pé nígbà kan rí kíní kan ò lè bá lágbàṣẹ ò lè bá tàmẹ́lú kí ló fà á tẹ bá rántí wípé Fúnkẹ́ Akíndélé ìgbà tó jáde fún deputy governor of Lagos State kò sí onítíátà kan tó tẹ̀lé Fúnkẹ́ Akíndélé kò sí onítíátà kan tó tẹ̀lé Fúnkẹ́ Akíndélé ìgbà tá a ṣe tribe of Judah Fúnkẹ́ Akíndélé èmi go many things location yẹn but all I know is mo rí pé àwọn coaster bíi méjì mẹ́ta kan ti wà tó jẹ́ tuntun mo wá pé fine Olúwa ṣeun ọmọbìnrin yóò dúró ó mú fìsíwájú ni not knowing pé election bọ̀ ó ti jáde fún orúkọ báyìí ṣẹ́mọ̀ nígbà tí Fúnkẹ́ Akíndélé tó jáde fún deputy governor of Lagos State kò sí onítíátà kankan tó tẹ̀lé Fúnkẹ́ Akíndélé àyàfi mi kò sí onítíátà kan tó tẹ̀lé Fúnkẹ́ Akíndélé àyàfi mi kí ló fà á wọ́n ní ẹni tó bá ṣoore fún yàn èèyàn gbọ́dọ̀ gbàgbé ẹ̀ o nígbà tí Fúnkẹ́ tẹ̀mí mi rí Fúnkẹ́ pè mí bọ̀ mo kàn rí wípé èèyàn báyìí ó fẹ́ ṣe nǹkan báyìí no I have to support her ìyẹn ló gbé mi jáde tán ni mo ṣe gbójú jáde tán pé no èèyàn mi ni ẹ̀jẹ̀ mi ni she's my colleague ìgbà tó dẹ̀ ti fẹ́ ṣe irú nǹkan báyìí mo gbọ́dọ̀ support ẹ̀ dóò ìgbà tá a bẹ̀rẹ̀ meeting pẹ̀lú Fúnkẹ́ Akíndélé èrò pọ̀ o onítíátà pọ̀ ẹ má jẹ́ ń darúkọ àpọ̀ gan-an ṣùgbọ́n wá dàbí ìgbà tó jẹ́ pé ẹ jẹ́ kí n sọ pé ìkọ̀kan lọ́mọ wọ́n ń yọ wọ́n wá ń yọra wọn kí ló dé lágbájá ìwọ náà tún sínú wa mọ́ ni ibi tí o bá ti sówó èmi ò lè dúró bẹ́ẹ̀ ibi tí o bá ti ṣe kinní kan èmi ò lè dúró bẹ́ẹ̀ mo wá àwọn ọ̀gá wa kan wá ń bẹ̀ àwọn bíi Wálé Lawal Elémùrè àwọn yẹn wọ́n dúró tán àti mi so ó dà pé mo rí Motí náà nígbà kan mo rí lórí post yẹn then Bọ́sẹ̀ Àlàó Bọ́sẹ̀ Àlàó náà wà in support so èmi ṣàdúró tán during that period tá a fi parí election yẹn ṣùgbọ́n after that election ṣàmọ̀ pé Fúnkẹ́ ò wọlé fún deputy governor of Lagos State wọn wọlé àti governor àti kínní làwọn èèyàn wá bẹ̀rẹ̀ sí ní blame mi ṣọ́tọ̀ ẹ̀hún náà nìyẹn kíní kan Fúnkẹ́ Akíndélé ṣe fún ẹ ṣó gbé jíìpù fún ẹ ní ṣó fún ẹ lówó ní ṣóṣù ẹ fún ẹ gbá ní kì í ṣe àwọn aláta ló ń sọ o àwọn colleague tí bá ti dé location wọn máa bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ pé mo wá ok ìjọ kan mo wá sọ fún wọn pé ṣé mi àti Fúnkẹ́ ní any written agreement tó fi sọ pé ok o tí bá wọlé o Bílédà máa ṣe báyìí tí mi ò bá wọlé o Bílédà máa ṣe àbọ̀sibọ́sí nígbà tá à ń ṣe ìgbà election yẹn tá à ń ṣe campaign káàkiri Fúnkẹ́ máa ń jẹ́ kó yé mi wípé Bílédà tá a bá wọlé Bílédà kọ́kọ́ gbàgbé náà Ìkòròdú tó ń gbé yẹn ó ti kú ń bẹ́ẹ̀ náà mọ́tò kan báyìí lágbára Ọlọ́run àmà ṣe Fúnkẹ́ máa ń sọ ṣùgbọ́n gbà tẹ̀lé election tó táwọn èèyàn sọ bẹ́ẹ̀ ó yẹ kó ti gbé kíní kan fún ó yẹ kó ti gbé gbá fún ó yẹ kó ti sáfẹ́ fún ó yẹ kó bọ́ sórí social media kó bú ní kó bọ́ sígbà kó bú ní kí n fẹ́ bu Fúnkẹ́ fún even kó má jẹ́ tẹ̀ election gan kí ni mo fẹ́ sọ nípa Fúnkẹ́ tó fẹ́ jáburú pẹ̀lú gbogbo nǹkan tí Fúnkẹ́ Akíndélé ti ṣe fẹ́mi torí ẹ jẹ́ ká wo ká ti bí ìṣáná ká kíyèsí ogun ká wo ẹni tí ẹ jẹ́ kí n sọ báyìí pé ká mú mẹkáníìkì ká gbé mẹkáníìkì tá a mọ̀ pé iṣẹ́ mẹkáníìkì ló ń ṣe ká wò pé ok mẹkáníìkì yìí ẹ jẹ́ ká máa gbé bọ̀ nínú ọ́fíìsì kó wá jẹ́ MD ó jẹ́ managing director mi sọ̀rọ̀ manager o mi sọ̀rọ̀ assistant general manager mo ń sọ̀rọ̀ MD managing director over everybody in that company
sọ̀rọ̀ mi yé bí Fúnkẹ́ Akíndélé ṣe ṣe nìyẹn ó wò pé ok babaláwo máa bọ̀ crossover lílé wá ṣe nǹkan báyìí lẹ́yìn tó jẹ́ pé nígbà tí Fúnkẹ́ Akíndélé pè mí pé èmi ni máa play character yẹn gan aya tèmi fúnra mi ń ṣe gbìgbì lójoojúmọ́ láyà mi ń ṣe gbìgbì ẹ jẹ́ kí no ẹ má sọ fún mi pé mo gbọ́dọ̀ Fúnkẹ́ gbọ́dọ̀ jẹ́ ẹni tí èèyàn máa fi ta yín kì í ṣe pé mò ń sọ nǹkan tí mi ò mọ̀ Fúnkẹ́ ò ń ṣe ẹni tí èèyàn gbọ́dọ̀ máa fi ta yín though Fúnkẹ́ jẹ́ nìkan tó jẹ́ pé when she is working she is mad torópó ó mọ̀ pé owó lòun ná but tó bá mú ẹnìkan pé ẹni yìí ni mo fẹ́ fi play role yìí ó mú ẹni yẹn tán nìyẹn òun mo sọ pé mi ì fẹ́ sọ̀rọ̀ anything nípa Fúnkẹ́ Akíndélé torí pé mo rántí pé ìjọ́ tí Fúnkẹ́ mú mi pé èmi ni máa play character yẹn láti ìjọ́ yẹn ni mo ti wà nulẹ̀ Fúnkẹ́ travel lọ sí Amẹ́ríkà gbogbo àtà ń sọ ìkò tí ì sí pa ń lo kò sáyé social media báyìí orí laptop ní Facebook làwọn èèyàn ti ń ṣe láti máa ń ṣe fídíò kọ pẹ̀lú Fúnkẹ́ ìgbà yẹn ló ní kí káfí dancer kọ́ máa kọ́ mi ní ijó nínú ilé ẹ̀ níkẹjà mo mọ how long ta fi kọ́ ijó tí mò ń jẹ tí mò ń mu meanwhile nígbà yẹn náà tí mò ń kọ́jó náà ó mọ̀ jó kò mọ̀ jó ẹ̀ṣẹ̀ àjẹndé ó mọ̀ jó kò mọ̀ jó ó gẹ̀ tiẹ̀ choreography yẹn ta fẹ́ jó sí ni ó dà pé orin D'banj la fẹ́ jó sí nígbà yẹn èkó mọ̀ ṣe kò mọ̀ ṣe nígbà tí Fúnkẹ́ dé gangan ok now ẹ jẹ́ ó ṣe mo dẹ̀ ṣe kò tí mọ̀ ṣe o ó mọ̀ ṣe o but Fúnkẹ́ dúró lórí wípé àníṣe kárátà yìí òun náà ló máa ṣe ẹ jẹ́ ká máa dúpẹ́ ìgbà tó stage kan tí wàhálà yẹn pọ̀ Fúnkẹ́ kò lè jẹ́ Bílédà kọ́lọ̀ ń bá ń forí di Osmond náà Osmond jẹ́ nìkan tó yẹ pé òun náà dúró tọ́ pé Bílédà múra sí kinní yìí o má wọrí ìwọ ló máa ṣe ẹ jẹ́ kí n tún dúpẹ́ lọ́wọ́ Olasco náà torí òun ló ta fíìmù ńgbà yẹn Olasco Films and Records tí Olasco tí ò bá fẹ́ pé kí n ṣe kò ní gbà kò sí nǹkan tí Fúnkẹ́ fẹ́ sọ kò sí nǹkan tó lè jọ sọ ńgbà yẹn náà ni pé Fúnkẹ́ ẹni tó fẹ́ ta ní kò lè ṣe but Olasco dúró tán pé màá ṣe sọ̀rọ̀ mi yé yín torí during that period yàtọ̀ sí èyí tó ṣẹlẹ̀ ńlé mo rántí ìgbà tá a bẹ̀rẹ̀ fíìmù yìí gangan nínú Kòròdú ń bí ṣe believe pé èmi tí wọ́n ti fi tí Fúnkẹ́ ti yábọ̀ sínú ilé láti bí 3 months tó ti ń tọ́jú tí mo ń jẹ tí mo mu tí mo ti tóbi gbogbo mo ti fresh mo ti wà okay wọ́n ti ra aṣọ ó ti ra bàtà customize bàtà ó ti ṣe gbogbo ẹ̀ fún mi ṣe believe pé bàtà bẹ̀rẹ̀ location ẹ̀ ní Kòròdú àkọ́kọ́ bẹ̀rẹ̀ inú abúlé láti bẹ̀rẹ̀ èmi tí wọ́n ti ń tọ́jú olówó máa dán ọmọ olówó ó máa jayé olówó ṣe believe pé ojú tó ti fresh yẹn ìgbà tí mo wà ní tí mo dé hòtẹ́ẹ̀ yẹn Sodiq Adébáyọ̀ ọmọ ọ̀gá Bello tó ń ṣe PM ó ti pè mí pé Bílédà ó máa ní 3 sin pẹ̀lú mi o mo ní 3 sin káràkítà o ó ní babaláwo ṣe mọ̀ pé gbogbo ìgbà yẹn ìmọ̀ ò pé ok èlé ló fẹ́ fún mi ó níye báyìí bóyá 15,000 àbí 20,000 ló fẹ́ fún mi ok àwọn owó lowó gbà yẹn èmi ti wá wò pé à ń ṣiṣẹ́ Kòròdú à ń ṣe wàásù Kòròdú à ń lọ sí VI lọ parí ẹ̀ ní Lẹ́kì à ń lọ sí Lẹ́kì àti bá kó owó ìsapò màmá fi ṣe nǹkan Ọlọ́run òkú iṣẹ́ o ṣé àmọ́ bẹ́ẹ̀ mi ṣe gbaṣẹ́ lọ́wọ́ Sodiq Adébáyọ̀ nìyẹn èmi wá sọ fún Sodiq Adébáyọ̀ pé Sodiq n tó ṣẹlẹ̀ ní pé a máa bísí látàárọ̀ wọn náà mọ̀ pé à ń ṣiṣẹ́ lọ́wọ́ o a máa bísí o bọ̀ tó bá di lálẹ́ ni mo lè ṣe no problem mà ṣe ká wá ṣe mo ní kò sí wàhálà ok ìgbà tá a dé hòtẹ́ẹ̀lì lálẹ́ so bá ṣe dé hòtẹ́ẹ̀lì Sodiq ní ó yá Fúnkẹ́ ti wọnú rúùmù lọ everybody ti wọnú rúùmù lọ bọ́ ṣe kun ojú mi nìyẹn ọba kun ojú mi ọkùn gbẹ ọ paint ojú mi ní black babaláwo character ẹni tó play fine boy tó ti sọ de èèyàn tó yẹ pé èmi kan ti wo pé ọmọ so mo fine like this ṣọlá mi yé wọ́n ti kun gbogbo ẹ̀ sí mi lójú àtẹ̀tí ya wáìdì tán mo ti kó lẹ̀kẹ̀ sọ́rùn àti ya wáìdì tán. ọ̀la kí ni ìfọ́ ni à ń gbọ́. so àti ya wáìdì tán everybody ti dúró mo ti pọ̀fọ̀ lọ mo ti ṣe gbogbo ẹ̀ lọ mo ti play mo ti ṣáà ti ṣe nǹkan tí máa ṣe lọ ṣe rí ẹ̀kan náà tá a fẹ́ ya close báyìí mo kàn gbọ́ Mr. Bílédà ṣe rí tí mo gbọ́ Mr. Bílédà báyìí Fúnkẹ́ nìyẹn o ṣe rí Fúnkẹ́ kò sọ anything mọ́ ní tilẹ̀ ń tọ́ lọ ó kàn yí padà ni mi ì mọ bí tí kárátà yẹn ti wọnú ayé mi wá ṣe mọ̀ pé èèyàn máa ń bọ́ lẹ̀kẹ̀ ni èmi ò bọ́ lẹ̀kẹ̀ o mo já lẹ̀kẹ̀ kúrò lọ́rùn mi já ṣe rí bí mo ṣe já báyìí fìlà orí mi tẹ̀ mọ́ bí tó wà mi ò wá ṣe méjì ní the Nari King hotel tó wà ní Kòròdú mo já sínú compound hotel yẹn mo já bọ́tà lálẹ́jọ́ yẹn ṣé ibi kan wà ní ọwọ́ ìsàlẹ̀ the Nari King hotel tá ti máa ń ṣe dáadáa bí inú gbó báyìí
mi mọ̀ bí tí ẹ̀kì ayé ti wá mi ń bẹ̀rù anything mo ṣáà dúró bẹ̀ tọ́nà sọ́bẹ̀ mi ń gbà yẹn fóònù tó máa ń dúró tuntun yẹn ó wà lọ́wọ́ mi fóònù yẹn kàn dún ni ta lélẹ́yìn torí Ọlọ́run ta lélẹ́yìn torí ṣe nígbà tí máa wo ojú fóònù yẹn ó di ọ̀la school my chairman ló bá ní Abileda kí ló ṣẹlẹ̀ fún ní bàbá onígbàgbà Abileda kò tẹ́ ṣe ò dáa ọ̀làsíkò ní nǹkan Abileda kò tẹ́ ṣe ò dáa owó tọmọ yìí ti ń ná látijọ́ yìí ọmọ yìí ti try gan ó ti ṣe kíní kan fún yín ó ti ṣe gbá fún yín ẹ wá lọ kun kíní kan sójú kíní kan ní chairman kì í ṣe mí náà mí mọ́ ní kíní kan chairman ọ̀làsíkò ní ẹgbẹ̀nu yín sọ̀hún sẹ́ àní ẹ má sọ kọ́kọ́ mo ní ẹgbẹ̀nu yín sọ̀hún. So bí mo ṣe tún gbọ́ àmì ẹ ṣáà ẹ bá ń bẹ̀ wọ́n ẹ má yí kárátà ìbọ́ lọ́wọ́ mi o ẹ má yí kárátà ìbọ́ lọ́wọ́ mi o èmi ni wàásù èmi ni mo fẹ́ play lóyè o ẹ má jẹ́ kó bọ́lọ́ ẹ má yí kó gbé fẹ́lò mi o kìíní kan ọ̀làsíkò ṣàgbẹ́ ẹgbẹ́ ní sọ̀rọ̀ bó ikọ́ tì nìyẹn mo wà nínú igbó yẹn náà lálẹ́ yẹn mo wá ń gbọ̀n bẹ́ẹ̀ mo kàn gbọ́ ohun kan ní tí ẹni yẹn sọ pé where is him Bileda where is Bileda ó wá jẹ́ ohun Abbey Lanre director wa Abbey ló ń sọ̀rọ̀ yìí mo ti ń gbọ́ tọ́jú kan where is him Bileda ṣe mọ̀ kí ni yẹn kan sọ pé jáde sí wọn mo kàn jáde ni mo lé mi rè sá this is me sir oh you are very stupid you are not okay you are mad you are kinikan someone have been taking care of you have been shaking the money sir èmi ni mo wá dé ọba ìdẹ́lẹ̀ mo wá èmi mi mọ̀ rí mi mọ̀ kọ́kọ́ ni sir ẹ jọ ṣe ṣàánú mi ẹ bá ń bẹ̀bẹ̀ kinikan ẹ bá ṣe gbá ìbá ṣàwọ everybody wá wò pé kò sí kọ́tà ó lè sọ ṣẹ́mọ̀ gẹ́gẹ́ bí mo yẹ sọ pé when she is working she is mad because ẹ wo owó yẹn èèyàn ti ń ná owó fún yàn láì tí ì ṣiṣẹ́ láti bí 3 months. 3 months. ṣé kí n burst the brain ni ṣé believe pé nígbà tí mo wà nílé Fúnkẹ́ mo ń gba owó. like tí bá sọ fún Fúnkẹ́ pé mo fẹ́ lọ́lé ó lè sọ fún pé ẹ má lọ́lé èló lẹ need ẹ fẹ́ send owó sílé mo mọ̀ akọni kan gbé báàgì wá ni ó lè ka 10,000 15,000 fún mi máa send ẹ sílé. láláì ṣe nǹkan kan. láláì ṣe anything. mo ti mọyì nǹkan tí mo wọ̀n mo ti mọyì nǹkan tó rà lẹ̀ fún mi tí mo fẹ́ fi play character yẹn so Fúnkẹ́ ti wá bẹ̀rẹ̀ kíní kan so pressing for me we are going to reshoot it tomorrow morning we are going to start fresh we are going to ṣe kíní kan àwọn sins tẹ́tí yà mo ní mami kò lè possible o ibẹ̀ ni màmá mo ti bẹ̀rẹ̀ sí ní pé mami kò lè possible pẹ̀lẹ́ bí mo ní ṣe shut up kíní kan tó ṣe ò dá náà Bileda kan tó ṣe ò dá náà àṣà lọ sùn tílẹ̀ fi mọ́ ṣe bìlí pé mi ò sùn mo wá kàrò báyìí pé kí lè léyìí bẹ́ẹ̀ ni mo ṣe la ilaha illallah Muhammadu Rasulullah sallallahu astaghfirullah mo ṣáà ń pe gbogbo kíní ìmọ̀ra wọn mo ṣáà ń pe mi ìmẹ́ntí mo fẹ́ pè mo ṣáà kọ̀ mọ̀ pé Ọlọ́run ni gbogbo àwọn tó wáyé kí n pè pé ẹ lọ bá ń bá ṣe mọ̀ gbogbo wọn mi lè dẹnu ọ̀nà lẹ̀kùn wọn nínú òtẹ́ yẹn àwọn Fẹ́mi Adébáyọ̀ náà wà ń bẹ̀ everybody ló wà bẹ̀ kò sẹ́ńtì mo lè lọ bá pé torí everybody kàn sọ pé n tó ṣe ò dáa èèyàn tó ti àbọ̀ ẹ̀ sílẹ̀ láti 3 months tó ti ná kan báyìí ìfù tí bá fẹ́ jáde àní ìgbà yẹn ni mo mọ̀ wípé so Bileda ò fa ìbá Fúnkẹ́ ló jẹ́ kí n kọ́kọ́ mọ̀ wípé ẹyẹ létí rose ojúmọ́ ẹyẹ kò ojúmọ́ ẹyẹ tó lẹ̀kẹ̀ sọ́rùn mọ́ tẹ́ bá máa lo lẹ̀kẹ̀ ẹ lo ẹyọ kan ẹyẹ ló ti ẹ jẹ́ káwọn èèyàn rí fèsì kárátà yìí tẹ́ ń pè wọ́n ti mọ̀ yín ẹ mọ̀ ṣe Fúnkẹ́ Akíndélé ni first person tó yẹ pé ó kọ́kọ́ fún mi ní role kárátà tó yẹ pé mo jalè nínú ayé àwa ọkùnrin ó ní Bileda oníṣẹ́mọ́ ló tẹ̀ máa play mo ní mi mọ̀ ó ní wọn máa kágbádá sí yín lọ́rùn ẹ̀yin lé lórí àwọn olè yẹn ẹ máa gbébọn dání ó dẹ̀ ṣe ń gbà ẹ̀ kó tó di pé àṣewàsó ni mo ń sọ. before wàsó. ṣé wàá rí ìjọ kejì tí mo ní mo kun nǹkan sójú mo lọ ṣe babaláwo yẹn mo wá dẹ́nà náà ilẹ̀kùn Fúnkẹ́ kó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  tani ẹ wíṣà èmi ìṣẹ́dítọ́ sílẹ̀kùn bá mo kọ̀ dọ̀bálẹ̀ màmí ṣàánú mi màmí jọ ṣàánú mi ìgbà tí Fúnkẹ́ máa dáhùn Fúnkẹ́ ní Bileda Adébáyọ̀ ìyẹn ṣàmọ̀ pé Sodiq Adébáyọ̀ ló pè mí síṣẹ́ Bileda Adébáyọ̀ ní màmí ọ̀rọ̀ yóò rí bẹ́ẹ̀ kíníkan ó àṣemọ́ṣá bẹ́ẹ̀ mo ní torí Ọlọ́run kíníkan ní ẹ má bẹ́ẹ̀ mú ẹ má ṣe kíníkan gbà pé lónìí Bileda kọ́kọ́ máa lọ lọ mo fẹ́ ẹ má wọrí ẹ ṣe àkọ́kọ́ jáde tilẹ̀kùn mo ṣàtìlẹ̀kùn yẹn mo wá lọ pé ta ni next person tí mo tún lè pè Ọlọ́run o mo kàn lọ sí ẹjọ́ ibo ní Fẹ́mi sùn wọ́n ní yàrá báyìí ló wà mo bá lọ sẹ́nu ọ̀nà ẹ̀ mo kànlẹ̀kùn gbẹ̀gbẹ̀gbẹ̀ ìgbà tí Fẹ́mi ta ni ẹ mo lè mi ni Bileda ni ìgbà tí Fẹ́mi máa ṣílẹ̀kùn sẹ́ńtì tó jáde lẹ́nu Fẹ́mi ni pé Bileda Akíndélé wàhálà wà o èwo tún ní Bileda Akíndélé n bá di lẹ́sẹ̀ pé Fẹ́mi you are the only person tó lè bá mi bẹ fún Fúnkẹ́ Akíndélé lónìí a máa ní sùúrù ni o a máa mọ́ta máa ṣe ni o a máa bá sọ̀rọ̀ ni o to cut the story short inú Ọlọ́run ṣe ìyanu ní location yẹn
Fúnkẹ́ ṣàgbọ́ ṣe believe pé nígbà tí wọ́n gbọ́ tó gbà tẹ́ everybody gbà àwọn bọ̀dá abẹ́ láàrin everybody gbà àwọn crew member mọ̀rúfàdá irọ́ everybody ṣàbẹ̀bẹ̀ ìgbà tí mo wá lọ wẹ̀ tí mo máa wọṣọ ṣe believe pé kó tó nípa àbẹ̀rẹ̀ lókùṣẹ́ mi náà ti rọra àwọn glasses kọ̀ọ̀kan ṣe mọ̀ pé character yẹn funny character ni ṣọ́dọ̀ mi yẹn mo ti wò pé tí bá wà lábúlé nǹkan báyìí ni máa wọ̀ ṣe mọ̀ tí wọ́n bá gba script bóyá bíi a month to that location wà á ti wà into that character òun ni mo fi sọ́lẹ̀ tán wípé àwọn colleagues wa tó jẹ́ pé tọ́pẹ́ra wọn ní actors èmélòó ìwo ló ń gba script tó mọ tó fẹ́ ṣe because mo ń sọ àwọn ọ̀rọ̀ yẹn wọ́n á máa bínú tí bá dárúkọ Fúnkẹ́ Akíndélé nǹkan tí mo lẹ̀ lára Fúnkẹ́ pọ̀ Fúnkẹ́ jẹ́ kí n mọ̀ wípé tó bá kó script mẹ́wàá fún ẹ script mẹ́wàá yẹn òun láti wà nínú character ó dàbí ìgbà tí o bá ka novels wà á máa ṣe bí ìgbà tó yẹ pé òun ka newspaper lójoojúmọ́ wà á lè fi wà nínú character yẹn so ìyẹn ló wá mú mi wà nínú character yẹn tó pátápátá tí mo fi wọnú character yẹn tí mo fi ríra mi rí pé àṣẹ tí ibà ṣe báyìí máa jẹ lọ so bó ṣe wá dára ìgbà tán tí mo bẹ̀bẹ̀ tán èmi ti ra àwọn glass mo ti ra white mo ti ra blue mo ti ra red lóríṣiríṣi mo yẹ wọ níkà nìyẹn nígbà tó gbé kan sójú láàárọ̀ mo ṣe ń ṣe báyìí gbogbo ta ní iwájú Nari King mo ti ń fẹ̀gẹ̀ pé lead ni mo ń play bí Fúnkẹ́ ṣe ní kọ́ wá pè mí wá ní so ó dà pé ẹwà ìyàwó Àfíìsì Ẹniọlá ló wá pè mí Fúnkẹ́ bóyá òun ní mi ìrántí wọ́n ṣá Fúnkẹ́ ń pè mí mo dáràn mo yẹ tún pé yálà ò ní ẹ pé wọ́n lọ kíní yóò gbọ́dọ̀ bọ̀ bí mo ṣe déwájú ẹ báyìí ló bá tilẹ̀kùn ló ní Mr. Abileda mo ní yes ma ó ní ẹ gbàdúrà ó ní mo fẹ́ kẹ́ ẹ máa gbàdúrà ó lẹ́yìn tẹ́ ń play lead ẹ ṣakọ Mr. Abileda kọ́wọ́ lẹ́ ń ṣe ẹ ti mọ kó tẹ́ fẹ́ ṣe ṣakọ ẹ bẹ̀rẹ̀ sí ní gbàdúrà Fúnkẹ́ ń gbàdúrà oh my God ní ìgbà tí kó tó di wípé a lọ sí location Wàsó Fúnkẹ́ máa wọ inú yàrá ọ̀dọ̀ wa àwa bíi mẹ́ta là ń sùn Dérìnlé kan náà Dérìnlé Ẹ̀dùn àjọ wà ń bẹ̀ lọ́dọ̀ Fúnkẹ́ because Fúnkẹ́ kó àwọn èèyàn mọ́ra DJ Smino àjọ wà ní ọ̀dọ̀ Fúnkẹ́ ló wà òun ló díje nínú Wàsó náà àjọ wà káàpù yẹn nínú ilé yẹn ni àjọ máa wà wọn máa ń lọ a máa ń bọ́ta a máa ń lọ ó accommodate àwọn èèyàn kan kì í ṣàwà nìkan èrò pọ̀ tó jára àta so ilé yẹn ni Fúnkẹ́ láti ọmọ kan máa wọnú yàrá ọ̀dọ̀ mi ni Mr. Abileda màá ní ẹ ń sùn ẹ dìde bẹ̀rẹ̀ sí ní gbàdúrà ní orúkọ Jésù agbára Fúnkẹ́ ń gbàdúrà no Fúnkẹ́ ń gbà torí pé wọ́n ní ọmọ tẹ́yà bá bí ẹ̀yà ló máa ń jọ mo kọ́lọ̀ bá ń forí jì mọ́mì Fúnkẹ́ kọ́lọ̀ bá ń forí jì àmì mo mọ mọ́mì Fúnkẹ́ dáadáa oh my God tí wọ́n bá ń pèèyàn ní prayer warrior mọ́mì Fúnkẹ́ Akíndélé ló ń jẹ́ bẹ́ẹ̀ tẹ́ bá wà nù lé pẹ̀lú mọ́mì Fúnkẹ́ Akíndélé mọ́mì ò ní sùn mọ́mì máa lọ from one room to another room wọ́n máa gbàdúrà wọ́n á mú rosary wọn dání wọ́n á gbé òróró góyà dání mọ́mí ò ń ṣe ẹni tó máa ń gbàdúrà tó máa ń ṣe ní orúkọ Jésù ní àgbà tí mọ́mí ni kó lajú kó máa wòran báyìí kó máa wo fíìmù báyìí mọ́mí a máa lọ wọ́n á máa bọ̀ wọ́n á dẹ̀ máa wo aago kan 2 3 4 5 mọ́mí ṣì ń gbàdúrà lóru bẹ́ẹ̀ ni mọ́mí a dẹ̀ máa sọ fún yín wípé ẹ̀yin ọmọ yìí ẹ máa gbàdúrà ẹ má sùn ìjọ kan ní mọ́mí sọ fún pé Abileda ìwọ tó fẹ́ play role báyìí Wàsó máa sùn máa gbàdúrà ẹjẹ tó sọ fún mi mo rántí Fúnkẹ́ travel náà ni ó wá Fúnkẹ́ wá ní kó mú mi kúrò nílé ní Ìkẹjà kí n máa bọ̀ wá sí Èbúté Mẹ́ta lọ́dọ̀ mọ́mí ẹ̀ mo ṣe wà lọ́dọ̀ mọ́mí dẹ̀ street gan mọ́mí jẹ́ nìkan tó alákọ̀wé ni wọ́n tó bá ti rán wọ́n máa correct brain yẹn lẹ́sẹ̀kẹsẹ̀ mo ṣe wà nulẹ̀ kí ni ẹ ṣáà ṣe mí pé I want to go out nọ́ọ̀sẹ̀ lọ́nà ìgbà tó kì í ṣẹlẹ̀ wọ̀n bọ́ta ọkọ̀ dó sẹ́nu géètì gbogbo orúgbọ́n mi ti kún wọ́n ní mi gbọ́dọ̀ gẹrun ọkọ̀ dó sẹ́nu géètì báyìí ni mo ní I have to go out mo fẹ́ ṣeré lọ Èbúté Mẹ́ta mo wà yìí mẹ́rin kò jìnnà sọ́dún fákàkọ́s náà jẹ́ ń ṣeré lọ mo ṣe múra tó ti mo wẹ̀ tán mọ́mí ní ibo ló dà mo ní mọ́mí mo fẹ́ ṣeré jáde ni mọ́mí ní Abileda wọ́n ní o má ṣeré jáde wọ́n ní o má lọ́bì kankan òòrùn gbọ́dọ̀ máa pa ojú ẹ̀ fún kárátà tó fẹ́ play kò pẹ́ báyìí bí mo ṣe jókòó ní Fúnkẹ́ bá pè wọlé Fúnkẹ́ Akíndélé Mr. Abileda ẹ gbọ́ kí ló ṣẹlẹ̀ kí ló tẹ̀ ń yọ mọ́mì mi lẹ́nu kí ló tẹ̀ ṣá mi yọ mọ́mì lẹ́nu mo ní mo fẹ́ ṣe jáde mo lẹ́ ń ṣeré jáde lọ kí ló ṣẹlẹ̀ bá ní
n tó ṣẹlẹ̀ ní wípé TV tó wà nítorí yàrá Fúnkẹ́ lọ́dọ̀ mọ́mì gangan lèmi wà wọ́n ti set ibẹ̀ yẹn fún mi already mo wá ní TV tó wà nínú yàrá yẹn ò ṣiṣẹ́ Fúnkẹ́ níṣẹ́ yẹn ni mo ní then ọ̀dọ̀ mọ́mì ò dàbí ọ̀dọ̀ tiẹ̀ ní Kẹjà tó yẹ pé iná máa wà 247 lónìí ṣé yẹn ni ṣe believe pé níjọ́ yẹn wọ́n gbé TV mi dé tuntun wow mọ́mì ní generator ìjọ́ yẹn wọ́n tún gbà another generator mi wá wow a lọ ra deep freezer kan kékeré báyìí ní àwọn portable wọ́n stock oúnjẹ sínú ẹ̀ fún mi ni so Fúnkẹ́ ní Bílédà what next ṣé kò sí nǹkan kan mọ́ mo ní kò sí nǹkan kan mọ́ báyìí pé ntí mo nídìí meanwhile èmi fẹ́ lọ gbòòrò mo fẹ́ kọ́ sí gbòòrò ni mi ń dẹ gbọ́dọ̀ bọ́ọ̀ta torí face mi torí gbogbo kíní scrubbing yẹn Fúnkẹ́ ti rà fún mi already tí mò ń lò so kẹ́ lè mọ̀ bí character yẹn ṣe bó ṣe take time tó mo tún rántí ìjọ tí Tóyìn Ayémákù Tóyìn Ayémákù tó bá mi lóòótọ́ kan nínú Kòròdú bó ṣe bá mi lóòótọ́ sọ̀rọ̀ nípa Wàsóyì náà ni Tóyìn Ayémákù ó make statement kan tí mi ò lè gbàgbé ó ní gbogbo yín ó ní ẹ̀ ní believe pé in 10 years come kò ní sí producer kankan tó máa lè sọ wípé òun fẹ́ ṣe nǹkan báyìí fún èèyàn báyìí mọ́ tó máa lè múyàn ẹni tó ń play character bóyá ó ń ṣe comedy àbó ń ṣe babaláwo tó máa lè sọ pé òkè òun fẹ́ mú ẹni yìí òun fẹ́ switch ẹ̀ sórí character báyìí ó ní kò ní sí òun fẹ́ rebrand ẹni yẹn ó ní kò ní sí ó ní in 10 years ó yẹ fún Tóyìn Ayémákù sọ ó ní in 10 years come because ọkùnkùn òun náà kàn sọ́njọ́ ẹ pé òun fúnra òun sẹ́ òun ò lè ṣe é n tí Fúnkẹ́ Akíndélé risk ó fà lórí Bílédà yìí ó pọ̀ then mo tún wá mọ àwọn àgbààgbà òṣèré tí wọ́n sọ wípé why Bílédà fún kárátà yìí fún kárátà yẹn ẹ ṣe pẹ̀lú mi ọ̀rọ̀ yẹn tí ẹ ṣe pẹ̀lú mi àwọn comedian wà ń bẹ tó lè ṣe àwọn kan ṣe báyìí àwọn Sanyẹ̀rì àwọn Gọ̀lúgọ̀ àwọn Arejan àwọn Wálé Òkúnnù àwọn tó ń play role báyìí nìyẹn ó ṣe àwọn Ìjẹ̀bú ó ṣe wá jẹ àwọn Òkèlè ó ṣe wá jẹ Bílédà ọ̀rọ̀ yẹn di gbọ́n mi sí no during that period ọ̀rọ̀ yẹn di gbọ́n mi sí omi ò tó gbọ́n mi sí omi ò tó gbọ́ pọ̀ Fúnkẹ́ dúró lórí bó ṣe dúró ó insist pé àníṣe ẹni tó máa play role yìí ni nǹkan kan ò dẹ̀ níyẹ̀ nǹkan kan ò dẹ̀ níyẹ̀ tá a fi bẹ̀rẹ̀ iṣẹ́ yẹn tá a fi parí ẹ̀. but ó wá dà pé àwọn village people fẹ́ máa. ọ̀rọ̀ yẹn ò yé mi bẹ́ẹ̀ni náà ṣáà wò pé Ọlọ́run wà ń bùbá ẹ̀ tó jókòó tá a fi parí iṣẹ́ yẹn alihamudulilayi Fúnkẹ́ dúró tán ni mo dúpẹ́ lọ́wọ́ Fúnkẹ́ mo dúpẹ́ lọ́wọ́ Lasco film mo dúpẹ́ lọ́wọ́ Osmond náà kọ́lọ́n bá àfọ̀rọ̀kẹ́ àmín mo dúpẹ́ lọ́wọ́ Osmond náà mo dúpẹ́ lọ́wọ́ àwọn èèyàn kọ̀ọ̀kan náà tó yẹ pé inú wọn dùn sí tó wò pé no ó láti lọ báyìí torí pé nígbà tí location yẹn ní Ìyá Rainbow ti sọ fún mi wípé Bílédà ìjọ tí bá rí ẹ tó tún kó lẹ̀kẹ̀ sọ́rùn tó o bá ṣe babaláwo ìwọ ló fáìn báyìí adẹ̀ ti wà ńlẹ́kì mo ti dánmọ olówó ń gbà yẹn mo ti ń ṣèṣì olówó ìwọ ló rí báyìí ìjọ yẹn náà location yẹn náà ni Òṣòdì Òkè ti sọ fún mi pé Bílédà ìjọ tó o bá tún play role babaláwo àṣọ ò dáa báyìí location yẹn náà ni àǹtí Péjú Ògúnmọ́lá ti sọ pé Bílédà ìwọ rèé Olúwa máa ṣe location yẹn náà ni Múyìwá Adémọ́lá ti ń sọ fún mi nínú limousine tá a fi ṣiṣẹ́ pé Bílédà ó wò mí látòkè délé inú súùtù mo wọ súùtù ni pé Bílédà ìwọ rèé Bílédà wẹ́ òun ti sọ fún gbogbo àwọn tó kù náà pé kó lọ sí skul gbogbo yín ẹ padà sí skul tẹ́ bá ń ṣiṣẹ́ yìí ẹ fìwé kún iṣẹ́ yìí ká lè mọ̀ wípé bí location yẹn bó ṣe ní wéètì tó even day one ṣe wà sóyè ṣe believe pé àfikàlà fẹ́ ṣiṣẹ́ ń bí ibi tí mo ti lọ tọrọ omi ọyàn láti kọ́kọ́ bẹ̀rẹ̀ ṣe believe pé Fúnkẹ́ dẹ̀ kú omi láti fẹ́ lọ ṣiṣẹ́ ó dà pé kéèyàn ó lọ sí bíi máìlì 5 kan ó lọ sápamọ́ kí ni Fúnkẹ́ ń ṣe. kí ló ń ṣe. Fúnkẹ́ dẹ̀ bẹ̀rẹ̀ sí ní ó doríkodò ọ̀tá ẹ̀ ń sunkún wípé ṣé òun ò fẹ́ waste owó Fúnkẹ́ ò sọ fún mi o mi ò mọ anything ṣe mọ̀ kẹ́mi wà set àwọn èèyàn ló sọ fún mi pé Bílédà etí ẹ̀ mélòó ọmọbìnrin yìí wà ní ibi tó jókòó sí tó ti ń ṣe báyìí o mọ nǹkan tó ń ṣe o má dojú tì o mọ nǹkan tó ń ṣe o wọ́n lọ bá mo ṣe fẹ́ ṣe wọ́n lọ
nígbà tí mo ti wá wọ aṣọ tí mo wọ gbogbo ẹ̀ tán ṣe rí nígbà tí wọ́n pe action bla 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 kìdíkan àtẹ̀tọ́ ní kí n sọ àtẹ̀tọ́ ní kí n ṣe àti character tó ní kí n ṣe mo kàn ṣe gbogbo ẹ̀ ṣe nígbà tí ta máa ya wide yẹn tó ta máa ya close ọba ẹ̀ lè àwọn ọmọ tó wà lábúlé yẹn wọ́n pariwo wàásù omi ọyàn ṣe nígbà tí máa tajú kan tí máa rí Fúnkẹ́ mo kàn rí tó smile ni mo ní orí mi ò mà gbà orí mi ò ṣe o ẹlẹ́dàá mi ò mà ṣe o Ọlọ́run ó ṣe o olùkọ́ mi ló rẹ́rìn inú mi dùn o tí ó ṣe mọ̀ kẹ́lẹ̀ mọ̀ wípé bí location yẹn bó ṣe heavy tó because Wàsó gbà tá a ṣe Wàsó mi ò ní purọ́ fún yín Wàsó jẹ́ nǹkan tó yẹ pé millions of naira ní Fúnkẹ́ fi ṣe mi mọ bọ́wọ́ àti Ọ̀làsíkò ṣe o mi ò mọ o ṣe mọ̀ pé marketer àti producer mi ò mọ I don't know but millions ni wọ́n fi ṣe torí pé wọ́n ti gbogbo nǹkan tí mò ń wọ̀ even sexy style ló wá gẹrun fún mi kẹ́lẹ̀ mọ́bi tó ṣe kí ní dé sexy style tó ń kọrin òun ló wá gẹ irun fún mi mo wọ mọ́tò eléyìí yìí inú ilé pásítọ̀ Ìgbòdàlò lálọ́ lò nínú Osborne Estate so kẹ́lẹ̀ mọ́ bí ibẹ̀ yẹn ṣe lágbára tó so Fúnkẹ́ kò ń ṣe ẹnìkan tá a máa sọ wípé èèyàn kàn fẹ́ bu ẹnu ẹ̀ tẹ́lù àbẹ́yàn kan torí pé èèyàn ń fẹ́ ṣe nǹkan kan wiz Fúnkẹ́ Akíndélé because n tó ti ṣe lọ́jọ́ orí ẹ̀ níwọ̀nba èjì ẹ̀ yẹn tó ti ṣe tó ti achieve kì í jẹ́ pé achievement kan mo tún sọ tó ti build àwọn èèyàn àsìn tó ti wo pé eléyìí kò lè ṣe but torí pé ó wò pé a ṣe ó dẹ̀ dúró sórí ipò máa ṣe ẹni yẹn dẹ̀ ṣe látijọ́ tí Fúnkẹ́ ti mèdè àwọn èèyàn Fúnkẹ́ ò ever mi ò lè sọ ẹ jẹ́ kí n sọ pé kò ever regret pé tẹ̀mí mọ̀ o òun lè ní o but tẹ̀mí mọ̀ Fúnkẹ́ ò ever regret pé òun regret lórí ẹni báyìí pé kí ló mú mi sọ pé mo ṣe pé náà abẹ́rẹ́ ayé ẹni yẹn bó ṣe rí torí pé kò sẹ́ni tí Fúnkẹ́ made láyé yìí tẹ́ni yẹn ò tí ò go viral tí ò lọ kó fi ẹ tó sọ pé tó bá sọ pé ìwọ ló máa play role yìí sẹ tí Fúnkẹ́ Akíndélé bá gbé ẹ sí role yẹn tó bá sọ fún ẹ pé ẹ mo ṣoríire o ẹlẹ́dàá mi mo dúpẹ́ o that is Fúnkẹ́ Akíndélé àyànmọ́ kan ni àkàndá èèyàn kan ni. gbogbo wa la ti gbọ́ bí story Wàsó ṣe lọ bí gbogbo casting yẹn ṣe lọ the pre-arrangement before the main shoot gbogbo ẹ̀ bó ṣe lọ ṣe rí i pé kò kí n ṣe nǹkan kékeré now Wàsó kí ni experience yín before kí Wàsó tó jáde because ìgbà tí ẹ ṣe Wàsó yẹn tán promo Wàsó yẹn lásán táwọn èèyàn rí as in ògo yín wá búyọ gan just the promo fíìmù ò tí ì jáde pé wọ́n kàn release promo lásán akọrin lásán Wàsó lọ́tún Wàsó lọ́sì everywhere burst kí ni experience yín before Wàsó kí ni experience yín after Wàsó as a person as a popular person now. ṣe rí ẹ jẹ́ kí n dúpẹ́ fọlọ́run mo dúpẹ́ fọlọ́run bí àkọ́kọ́ náà fún question tẹ́ bìrì yẹn dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run mo dúpẹ́ lọ́wọ́ Fúnkẹ́ Akíndélé èjìká ni Fúnkẹ́ Akíndélé tí kì í jẹ́ kẹ́wù jábọ́ alẹ́ ni tó bá ṣe nǹkan fún ẹ jẹ́ kí n sọ pé who you help who you help Fúnkẹ́ Akíndélé help èmi lèmi ṣe ń praise Fúnkẹ́ Akíndélé all the time tí wọ́n bá béèrè nípa Fúnkẹ́ Akíndélé kò sẹ́dá tí ò kì í jà kò sẹ́dá tí ò kì í ṣe ní nǹkan kan misunderstanding lára wọn Fúnkẹ́ Akíndélé tó ṣe fún èmi lèmi ń sọ ṣe rí kó tó di wípé Wàsó jáde tàtíkọ́ tó ti kọ́kọ́ jẹ́ first thriller tí wọ́n gé fún Wàsó oh my god ṣe mọ̀ pé during that period gangan ni BRT ṣẹ̀ṣẹ̀ jáde ṣe believe pé wọ́n ń play promo yẹn nínú BRT. yeah iná rèé ṣe believe mo ní àbúrò kan obìnrin ni ó wà nínú BRT ó ń bọ̀ láti ibi iṣẹ́ ó wá wo thriller yẹn àwọn èèyàn wá ń sọ̀rọ̀ nínú BRT yẹn pé máa yí rèé kíní kan rèé tó máa ń ṣe babaláwo kíní kan ó níbi tóun wà ó dẹ̀ ń kàún lára pé kóun sọ pé ẹ̀gbọ́n mi rèé ó ní but òun ò lè sọ tóun bá sọ èèyàn mélòó ló fẹ́ gbà òun gbọ́ nínú mọ́tò yẹn pé ẹ̀gbọ́n òun rèé èmi kò mọ̀ pé thriller yẹn ti wà nínú wọ́n ń wò nínú BRT mo kàn gbọ́ táwọn èèyàn sọ pé ó wà nínú fíìmù mo wá rántí ìjọ́ kan mo lọ ṣiṣẹ́ lájà bí mo ṣe mo gorí omi ni bí mo ṣe ń bọ́lẹ̀ ní gẹ́tì yẹn tí mo gbé báìkì mọ́tò kan wá wà ní ẹ̀yìn ló wá ṣe pípípípípí ọlọ́kadà ṣe sọ pé kí ló ṣẹlẹ̀
kíní kan kíní ẹ̀dẹ̀ kọjá ẹ̀ẹ́dẹ̀ fòmù ṣàṣọ pé má wọrí tiẹ̀ o má wọrí o ṣàjẹkára máa lọ o ṣàmì bílí pé lady yẹn ó wá cross ọ̀kadà yẹn mọ́lẹ̀ kí ló ṣẹlẹ̀ ló bá ní wàásù má wàásù rẹ̀ má ó ní ó ní mo sọ́nà ó ní mo ṣẹ̀ṣẹ̀ wo polówó yẹn ni ẹ̀yin kọ́lẹ̀ má ṣe wá láwọn mẹ́rin ẹ̀yin náà lẹ péré mo ní yẹn ó ní ojú yín ó lẹ wá jọ dìbàjì nínú fíìmù yẹn mo ní ọlọ́run ni ṣábí pé bàtí máa fi dé location yẹn àwọn èèyàn tó ń sọ filẹ̀ wàásù kìíní kan ṣábí pé kó tó di pé fíìmù yẹn jáde tírélà yẹn promo yẹn àwọn èèyàn ti kọ́kọ́ wò lọ wọ́n ti jẹ́ lọ kó tó di pé fíìmù jáde so mo ti ń jẹ́ wàásù yẹn already kó tó di pé fíìmù jáde bẹ́ẹ̀ ni. Báwo làwọn èèyàn ṣe ń receive yín as in. No reaction. ṣe pé reactions àwọn èèyàn ni wípé how come ẹ̀yin tẹ́ ẹ like ẹni tó ń ṣe babaláwo how come báwo lẹ ṣe wọ suit ẹ wo bí tẹ́ ti ṣe gbá dẹ́ni ibi tí mo ti sọ pé tí Fúnkẹ́ Akíndélé ti pè mí nínú thriller yẹn tó sọ pé wàásù tí mo ti ní pẹ́ẹ́nẹ́ sọ̀rọ̀ ibo ló ti ní wàásù even ìgbà tí mo dágbo Pasuma jọ kan èyí tó máa fi kì í pé kìnnìkan ló bá ní kó mẹ́ ibo ló ti rí wàásù pẹ́ẹ́nẹ́ sọ̀rọ̀ ibo ló ti rí wàásù ìgbà mo ti sọ ọ́ pé ó lọ fà o ṣé mo ìjọ wẹ́dì Sanyẹ̀rì ìjọ ẹ̀ ó kọjá bẹ́ẹ̀ bólórin ṣe mú orin sẹ́nu nìyẹn wàásù kìnnìkan mo rántí ìjọ yẹn náà lábẹ́ láàrin ọ̀gá wa tó ráwọn ọlọ́dúnrẹ́ ti fíìmù ìdọ́ pè mí pé bílẹ́dà ó ti dá báyìí lọ́ba mẹ́nẹ̀sí wa ẹnẹ́sí ni màá gbà lọ́wọ́ ẹ̀ ìjọ yẹn mo fẹ́nẹ́sí lẹ́nà sẹ́mọ̀ gbogbo inú ìjọ kìíní Sanyẹ̀rì yẹn bí occasion yẹn bó ṣe lágbára tó wàásù kó tó di pé fíìmù yẹn jáde kankan so àwọn èèyàn ti ń like seriously àwọn èèyàn ti ń pè mí bẹ́ẹ̀. Ṣàánú Fúnkẹ́ Akíndélé màmá dáadáa mo máa ń ṣe ìgbà yẹn ni mo ṣe fẹ́ bẹ̀rẹ̀ ẹ̀gbọ́n àdúgbò yẹn mo kàn ní Fúnkẹ́ Akíndélé lára àwọn àbúrò wa kan náà ni wípé mo wá sọ gbogbo school bí Fúnkẹ́ Akíndélé ṣe lọ school bá ṣe introduce Fúnkẹ́ Akíndélé sọkọ pé àwa náà lárí kọkọ ẹ máa fẹ́ kíní kan ó ṣọmọ gidi so ọ̀dọ̀ mi ló kọ́ gbégbà tó wà ní school kíní kọ̀ọ̀kan bí Fúnkẹ́ Akíndélé ṣe kọ́mẹ́ǹtì síbẹ̀ nìyẹn pé thank you uncle for all you do fídíò yẹn ti pẹ́ bí Fúnkẹ́ Akíndélé ṣe tí a yẹ kọ́mẹ́ǹtì báyìí wọ́n kàn tún gbé sórí story wọn ni àìmọye àwọn òṣèré tí mo ṣe tí wọ́n ti ẹ̀ wò but bí Fúnkẹ́ Akíndélé ṣe gbé báyìí ó kàn tún fún mi ní level ni Ọlọ́run cute kan ni mo dẹ̀ fẹ́ ṣe content kan bàbá mo ní ọ̀gá mi kò sí wàhálà ẹ lò mí ṣe máa lè ṣe bàbá mi ní ṣe kẹ́ ẹ. always ni mí wọ́n fi mí ṣe nǹkan oṣù ni bí wọ́n rí mi láàrin oṣù kan obìnrin á wá mi ẹ lò mí lónìí òkè ó ní bọ̀ kò sí script fún ṣá o mo ní kò sí wàhálà bàbá on a more serious note is the first big wit tí máa kọ́ ni mo bá ṣe content lẹ́yìn àti báwọn brother Ṣáàgì àti báwọn ṣòye but the first big person bóyá ní kò sí script mo ní kò sí wàhálà bá mi ó ní okay bọ́gà mi ṣe ni torí mi máa ń pè lọ́gàá mi torí mo bá ń di iṣẹ́ yìí ni ṣòye yín èmi ò dẹ̀ ń kéyàn èèyàn kéré bí mo yẹ ní ọ̀gá mi kò sí wàhálà bóyá ní mọ̀ ń ṣẹlẹ̀ ẹ̀gbọ́n nǹkan tí ẹ̀ ní pé ẹ̀yin ẹ̀ ń fẹ́ ni báyìí ó yá even up till now dad cute mom cute Abíọ́lá wọn máa ń pè mí ni wọ́n á fún mi ládùúrà wọ́n á ṣe àjọ àdẹ̀dúpẹ́ fọ́lọ́ gbogbo ẹ̀ ń lọ lẹ́sọ̀lẹ́sọ̀ díẹ̀díẹ̀ àǹtí dára mi òkè báyìí bí ètò àwọn òye ni wọ́n ti ní bọ̀bọ̀ yẹn máa bẹ́ sísàlẹ̀. kárátà yín yẹn máa. èmi kọ́ gan ni o ẹ bá wọ́n mọ́ Bàrígà tó ń bẹ̀rù ẹgbẹ́ àdúgbò tí ó dákan mọ̀ ọ̀tọ̀ lẹ́ńtọ́ ni ó bẹ́ obìnrin ni ó wá lọ ń pẹ̀pẹ́ èmi wá ní kò sí nǹkan tí yóò ń ṣe fún creativity kí ni yóò jìnnà a máa ń bẹ̀rù eléyìí ní Bàrígà. ṣeré bàbá wà láìtàláì wọn ti mí o mi ò mọ bí tó ti tẹ rìmóòtù mi bóyá kí àwọn village people mi ló ń lo tó yẹ yín mo ṣàkàn rí pé mo fẹ́ lọ sọ fún mi pé bó máa ṣe fòónì jújú wàá bá rẹ̀ ńlẹ̀ á kàn lọ kámẹ́rà gbé ẹ ká lọ látòkè báyìí bọ́lẹ̀ bàbá Ọlọ́run bàbá Jeff bí mo kàn ṣe wà níbẹ̀ mo kàn bọ́ síta ni mo ní you just close your eyes like this mo tún bọ́lẹ̀ mo tún padà mi ìmọ̀ èṣù tó ń sọ wá èṣù ẹ̀ ń ṣẹ́jú para tí mo máa padà síbẹ̀ yẹn báyìí mo ní you just fly like this tí máa délẹ̀ báyìí àwọn èèyàn gbọ́dọ̀ ṣé bóun ní ẹ̀ṣọ́ lè ṣiṣẹ́ wọ́n yìn mí lọ́wọ́ èmi gan ò lè dìde wọ́n yìn mí èmi gan ò lè dìde mo ṣàkàn ní help me ẹ̀gbọ́n kí ló ṣẹlẹ̀ tó ń sọ báyìí mo lẹ́sẹ̀ mi ti kan bàbá wàláì ẹsẹ̀ mi kan ní sẹ́ẹ̀ ẹsẹ̀ mi yìí Ọlọ́run ẹ wò
Doctor ló wá ń sọ fún mi pé you know say you don over 40 pé ẹni egungun tó bá ti dé 40 ó ń depreciate ní fracture ni ó ń depreciate pé ó ń depreciate your bones are getting weak ẹ wo oṣù mẹ́fà ni mo ń lo crutches báyìí ni wọ́n wá ń kí mi lé ni ẹ wo challenges pọ̀ lẹ́yìn àìmọye oríṣiríṣi because àìwá ń bẹ̀ abẹ́ lọ́hún ká má rí challenges tó máa tún pọ̀ tó máa débi kó fẹ́ gbẹ̀mí àbó fẹ́ pa wá mọ́ ni because iṣẹ́ tí yóò tí rìtáyà mẹ́ o mèé tó tún bọ̀ ọlọ́run má jẹ́ ká burú tún bọ̀ fún wa. Please subscribe to my YouTube channel and press the notification button.